I want you to notice this. There will be no breakthrough. Promise and fail here and there. Hatred here and there. Ìbálòpọ̀ lójú oorun bí èèyàn bá ní. Ó jẹ́ nǹkan tó lágbára débi wípé tó bá ń lálà ìbálòpọ̀, ìwọ tó máa ń lálà ẹ̀, mo fẹ́ kó notice àwọn nǹkan yìí. Kò ní sí ìlọsíwájú kankan bí èèyàn bá promise ẹ, wọn ò ní ṣe nǹkan yẹn fún ẹ. Nítorí pé àlá yìí jẹ́ irinṣẹ́ òkùnkùn tí òkùnkùn ń lò láti fi gba ire, láti fi gba ọjọ́ iwájú lọ́wọ́ ènìyàn. Ó jẹ́ irinṣẹ́ tí òkùnkùn ń lò. Is an instrument to truncate destiny. Gbogbo ẹ̀yin ọmọ májẹ̀mọ́, ẹ̀yin ọmọ ológo, ẹ dìde, ẹ gbé ìgbésẹ̀ láti gbára yín lọ́wọ́ ogun tó sọ pé ẹ̀ ní rógòlù. Ẹ dìde, ẹ gbé ìgbésẹ̀ láti jára yín gbà lọ́wọ́ májẹ̀mú tó sọ pé kò lè ṣeé ṣe. Ẹni bá ń lálà ìbálòpọ̀ lójú oorun, yálà lọ́kùnrin lóbìnrin, irú wọn kì í rówó. Wọ́n bá promise wọn kì í múṣẹ. I know what I'm saying. Orúkọ mi ni Prophet Dr. Oyetola Ọmọládéwúrà. Àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀. Jẹ́ ká jọ gbàdúrà. Jẹ́ n sọ nǹkan tí wàá ṣe fún ẹ. Bíbélì ní láìsí àwẹ̀ àti àdúrà, iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. You don't need to just sit down there and be looking. Téèyàn bá ń wo rẹ̀ níran tí ẹ máa ta ni. Sórí jẹ́ kí n sọ fún ẹ, ògo ẹ kò sí excuse tó fẹ́ give lọ́dọ̀ bàbá God wípé nǹkan kan ló fà tó fi rógòlò. Nítorí pé a ti fún ẹ ní àwọn ìwé mímọ́ tó lè fi gbàdúrà. A ti rán àwọn ènìyàn sí ẹ láti ṣí ẹ níyè. Ohun tí mò ń sọ fún ẹ ni wípé share program yìí, love ẹ, gbé ìgbésẹ̀. Ìwọ tí nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ sí, jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún ẹ. Kò tíì sí ogun kan tí Ọlọ́run kò lè ṣẹ́. Ṣó wá rí ìbálòpọ̀ lójú oorun lójú àlá tí mò ń sọ yìí, kì í tètè gbọ́ o. Ó jẹ́ irinṣẹ́ àwọn àgbà. Ó jẹ́ irinṣẹ́ àwọn ẹlẹ́yẹ tí wọ́n fi máa ń fa ọmọ ológo sẹ́yìn. Ìwọ tó ń lálàá yẹn, wàá rí pé àwọn èèyàn kò máa kórìíra rẹ láì nídìí. Ìwọ tó ń lálàá yẹn, wàá rí pé tẹ́nìkan bá ló máa fún ẹ ní nǹkan kò ní lè ṣe. Ìwọ tó ń lálàá yẹn, wàá rí pé kò ní sí ìtẹ̀síwájú kankan. Ìdí ẹ̀ nìyẹn tí mo fi wá, tí mo ní kí n sọ fún ẹ. Bó bá lè gbégbèsè, pè mí, jẹ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀, já gbàdúrà. Ó yóò tẹ̀ fẹ́ gbóhùn Olúwa, ó fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ, ó fẹ́ mọ nǹkan tó ń là kọjá, ó fẹ́ mọ orísun ẹ̀ àti ọ̀nà àbáyọ ẹ̀. Kí ni wàá ṣe? Kí ni kó ṣe? Èwo ni kó yẹra fún? Pè mí sórí aago. Ní tí mò ń sọ ni pé tó bóyá o fẹ́ gbóhùn Olúwa, o fẹ́ ṣọ́nà. 0810 63 11 252. 0810 63 11 252. Kò síbi tó wà tá a ti lè ṣiṣẹ́ yẹn fún ẹ. Whether in London, America, wherever you are, tó bá ti jẹ́ pé lórí ilẹ̀ alààyè ni. Àwọn tí wọ́n sa nǹkan yẹn sí ẹ, wọ́n wá fi kàn ẹ́ láṣọ, ibì kan làwọn náà ti fẹ́ sí ẹ lára. Definitely wọ́n á lè ṣe deliverance yẹn through afẹ́fẹ́ níwọ̀n gbà tó yẹ pé orí ilẹ̀ ló wà. Lọ follow mi lórí Facebook. Àwọn page yẹn póríṣi mẹ́ta o. Bọ̀ èyí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn kan wà tán ti jágbà mọ́ wa lọ́wọ́. Èyí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ni Apostle Kọ́lápọ̀ Oyètọ́lá Ọmọládéwúrà. Wà á ti rí crown, òun ni cover photo. Every night la máa ń gbàdúrà láago 10 with water. With water you can receive your testimony. With water you can receive your breakthrough. Nítorí pé àdúrà ló ń gba agbára kọ. Gbogbo èèyàn tó lè ṣàmì, ó máa rà àánú gbàjú òní tiẹ̀. Follow mi kó jájọ máa gbàdúrà. Ẹ̀yin tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí, ẹ bá mi sọ̀rọ̀, ẹ ó rí àánú gbà. It is your time.